níbi tí ọ̀rọ̀ gbé dúró yìí lẹ́yìn gbogbo gbàsgbòs lórí ọ̀rọ̀ Sisi Alágbo ọkọ rẹ̀ Hakeem àti ọmọbìnrin èyí tí wọ́n jọ ṣe threesome tó ń lọ káàkiri orí ayélujára. Oníwà ti sọ ẹlẹ́yìn ti sọ gbogbo ayé ló ti dá sí i. Wọ́n sì ti jẹ́ kí Sisi Alágbo mọ̀ wípé ìwà tó wù yìí wọ́n ní kódà ìwà tó burú gbáà ni pé gbogbo àwọn abiyamọ ayé ni wọ́n jẹ́ kó yé wípé àwọn ò fi proud rárá o. Bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe ohun tó dáa. Ibẹ̀ náà láti rí àwọn kan èyí tí wọ́n sọ wípé kò sóhun tó burú nínú nǹkan tí Sisi Alágbo ṣe. Wọ́n ní ayé ń ṣerú ẹ̀. Wọ́n ní ṣe bóun ló ní pọ́nrán tó bá wù ú òun ló lè fi ṣe. Tó bá wá jẹ́ pé lóòótọ́ n tó wù ú ló lè fi ṣe. Èwo wá ní ti ọmọbìnrin kékeré ọmọ iléèwé èyí tí wọ́n fi sí ọ̀dọ̀ wọn pé kó máa ti àtilé wọn kó máa lọ sí iléèwé tí wọ́n jẹ́ kó kópa nínú ìwà ìbàjẹ́ yìí. Ó ní àwọn míì tó ń sọ̀rọ̀ lé lórí. Wọ́n ní kì í ṣe ohun tó dáa rárá. Wọ́n ní ìwà burúkú gbà ò ní wọ́n wò. Wọ́n ní tí wọ́n bá sì bá Sisi Alágbo tí wọ́n bá a lọ́wọ́ sí i tí wọ́n sì bá a fà á níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Wọ́n ní ó ṣeé ṣe kí òun àti ọkọ rẹ̀ kún lọ fi aṣọ péńpé báyìí kún sì lọ́ọ́ fi roko ọba ẹ̀yìn tèmi. Wọ́n nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí ó sì wọ́n dẹ́wọ̀n ni. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń kìlọ̀ fún àwọn tí wọ́n ń fún Sisi Alágbo ní sọ́pọ́ọ̀tì tí wọ́n sọ fún wípé kó máa jó lọ. Wọ́n ní àwọn ń wẹ̀yìn rẹ̀. Wọ́n ń jẹ́ kó yé wọn wípé pẹ̀lú bí wọ́n ṣe ń múra kankan sí ọ̀rọ̀ Sisi Alágbo yìí. Wọ́n ní bèbè ẹ̀wọ̀n ni wọ́n ń tì lọ wò. Bí kò ṣe wípé kí wọ́n bá sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn tèmi. Oníkálukú wọ́n ti jáde láti wá sọ tiwọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Sisi Alágbo ó ti jáde o. Ó sì ti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo obìnrin, lọ́wọ́ gbogbo abiyamọ ayé, lọ́wọ́ gbogbo àwọn eléwé. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn ó ní kí wọ́n foríjì òun. Ó lóun ò ní àwíjàre kankan lẹ́nu èyí tó ń fẹ́ sọ bí kò ṣe wípé kí àwọn èèyàn kí wọ́n dáríjì òun. Ó nítorí pé ojú òun ti já o. Ó ní gbogbo ohun tó wà nílẹ̀ yìí ó lóun ò lè jáde, òun ò lè sùn, bẹ́ẹ̀ ni òun ò lè wo. Ó ní gbogbo ohun tó ń tọrọ fún ìdáríjì ni kí gbogbo àwọn abiyamọ ayé kí wọ́n ṣàánú kí wọ́n dáríjì òun pẹ̀lú ẹ̀ kò ní ṣẹlẹ̀ lọ́wọ́ òun mọ́ ẹ̀yìn tèmi. Gẹ́gẹ́ bí fídíò èyí tí Sisi Alágbo èyí tó ṣe láàárọ̀ yìí. Mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé kó má bínú sí mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìyá mi, mo bẹ̀ ẹbí mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Omisa Ṣẹ́gun, mo bẹ̀ gbogbo Alágbo kó má bínú. Mo bẹ̀ ìyá bí ọmọ ayé ẹ má bínú. Ẹ má da omi nù tọmọtọmọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo bẹ̀ Ọlọ́run ọba náà kó ṣe àforíjì fún mi ní ọkùnrin ní obìnrin. Mo bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọ yìí ni mo jẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ti ṣàṣìṣe, mo ti regret gbogbo mistake mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin tó ní ilé ayé ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ ayé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ mi láwíjàre kọ̀kọ̀ lẹ́nu. Mi ní àwíjàre kọ̀kọ̀, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ọlọ́run tó tóbi jùlọ mo bẹ̀ yín. Ọlọ́run ẹ má bínú. Gbogbo ìyá bí ọmọ ẹ má bínú sí mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ẹ ṣàforíjì ọmọ yín Sisi Alágbo. Ẹ dáríjì mi. Ẹ dáríjì mi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ má bínú sí mi. Ibẹ̀ náà ni a rí àwọn kan tí wọ́n ti ń sọ wípé àwọn ti gbẹ̀bẹ̀ rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kí gbogbo ayé kí wọ́n dáríjì kí àwọn èèyàn kí wọ́n yé bú níbi tí ọ̀rẹ́ dé dúró yìí pé àbí ṣé wọ́n fẹ́ kó lọ para rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ wípé Sisi Alágbo nìkan kọ́ ló ṣẹ̀ o. Wọ́n ní ó dìgbà tí ọkọ rẹ̀ náà bá tó jáde tó wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ayé kó tó di wípé àwọn dáríjì torí pé ọkọ rẹ̀ gangan ò ní ikú ẹ̀dá èyí tó dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ ẹ̀yìn tèmi. Ọ̀rọ̀ yìí mọ̀ gbẹ́nu tán ó tún wá lẹ́tìkẹ́. Bẹ́ẹ̀ náà làwọn kan náà tó ń sọ wípé àtọmọbìnrin èyí tó wà láàrin wọn náà òun náà ní láti jáde láti wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ayé ní tó fi mú Sisi Alágbo kó náà jáde. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ wá ga
àbí níbi tọ́rọ̀ dé dúró oníkálukú wọ́n ṣà ń sọ tiwọn. Ṣùgbọ́n ó dá mi lójú wípé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ yìí kò sí bí ó ṣe ní affect Sisi Alagbo àti ẹnjiníà gangan fúnra ara rẹ̀, ìyẹn ẹnjiníà Kẹ̀ù tó jẹ́ ọkọ Sisi Alagbo. Ẹ wá wò ó bí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣe ń lọ. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń wé ọ̀rọ̀ yìí tí wọ́n ń wé mọ́ ìyá Ikemọ, èyí tó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ ẹnjiníà Kẹ̀ù. Bẹ́ẹ̀ ni ìyẹn ẹnjiníà Hakeem. Wọ́n ń wé ọ̀rọ̀ yìí mọ́ lórí. Wọ́n lòun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ fà. Wọ́n ní iná abẹ́lẹ̀ òní ìyá Ikemọ èyí tó ń dá sí Hakeem. Ẹ̀yin tèmi wọ́n ní ó fẹ́ fi Hakeem ó fẹ́ fi ṣẹ̀sín ni. Ẹni tí ò wá yé mi ni wípé kí ló tún wá mú ọ̀rọ̀ ìyá Ikemọ wọnú ọ̀rọ̀ yìí? Ṣé ìyá Ikemọ òun ló bá wọn ju fídíò síta ni? Ṣé ìyá Ikemọ ló bá wọn gbé kámẹ́rà dání ni? Ṣé ìyá Ikemọ ló gbà wọ́n nímọ̀ràn wípé ó yá o, ẹ kóra yín pọ̀, ẹ tún mọ́ ọmọ tí wọ́n fi sí yín lọ́dọ̀ pé kó máa lọ sí ilé ìwé, kí ẹ wá jọ lọ ṣe threesome? Torí n tí ò yé mi nípa ọ̀rọ̀ ìyá Ikemọ bí ọ̀rọ̀ ìyá Ikemọ tó ṣe wà nínú ọ̀rọ̀ yìí. Wọ́n ṣà ń wá wàhálà fún arábìnrin yìí lọ́tùn lósì. Àbí nígbà tí wọ́n gbọ́kọ rẹ̀ tí ò tó ń jà ó ti dákẹ́. Tẹ́ tó wá ń wé ní tí ò ṣe tiẹ̀, tẹ́ tó ń wé mọ́ lọ́rùn. Ṣé kó wá fa ayé yìí sílẹ̀ ni? Pẹ̀lú bá a tó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, lẹ́yìn ìgbà tí Sisi Alagbo tó ti jáde láti wá apologize, àwọn èèyàn sì ń fa ìyá Ikemọ lọ́tùn lósì. Wọ́n ní òun ló fa gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ní kódà bóyá òun ló ṣà sí wọn, bóyá òun ló ṣoògùn sí wọn. Ẹ dákun ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká máa ní common sense. Àbí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń lọ káàkiri yìí, èwo ló tó fa ọ̀rọ̀ ológun? Àwọn tó ṣẹ̀, wọ́n ti ṣẹ̀, wọ́n ti jáde. Wọ́n ti mọ̀ wípé n táwọn ṣe ò dáa. Wọ́n ti jẹ́ ká mọ̀ wípé gbogbo n táwọn ṣe báyìí, àwọn mọ̀ nípa ẹ̀. Ọ̀rọ̀ wípé kì í ṣojú lásán, ojú lásán ni igbá kan àwo kan kò sí ńbẹ̀ mọ́. Wọ́n ti láwọn ò ní àwíjàre kankan èyí tí àwọn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí wá ní ti ẹ̀yin agbọ̀rọ̀dùn? Kí lẹ̀yin ta gbọ̀rọ̀dùn? Àbí ẹnjiníà Kẹ̀ù ìyẹn Hakeem, òun náà ti jáde láti wá update pé kí àwọn èèyàn kí wọ́n má bínú. Bẹ́ẹ̀ ni ó ti apologize. Bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe wípé ó gbé ojú rẹ̀ jáde kó tó di wípé ìyàwó rẹ̀ náà òun náà ti jáde. Wọ́n sì ti admit pé n táwọn ṣe yìí wọ́n ní kò dáa, kò bójú mu. Kí wá ní tẹ̀yin agbọ̀rọ̀dùn? Tẹ́ ẹ ṣe ń tẹnumọ́ wípé kò sí ní tó burú nínú ìwà tí àwọn méjèèjì wù. Kí ló dé? Ṣé ẹ wá fẹ́ ba ayé àwọn èèyàn yìí jẹ́ pátápátá ni? Ǹjẹ́ ó jẹ́ ẹbí ti yín? Ǹjẹ́ ẹ̀yin lè gbà kí ayé wọn kó máa bàjẹ́ lọ níṣojú yín? Ẹni tí ò wá yé yín ni wípé ẹ ti gbà wípé ẹnjiníà Hakeem ó ní àwọn ọmọ. Kí ló dé tẹ́ ẹ ṣe bá Hakeem tẹ́ ẹ bá lẹ nífẹ̀ẹ́ rẹ̀ àti Sisi Alagbo tẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn? Ẹ má gbàgbé pé àwọn méjèèjì yìí wọ́n lọ́mọ nílé. Irú ipò wo lẹ lérò wípé àwọn ọmọ wọn wà? Bó tilẹ̀ jẹ́ wípé àwọn méjèèjì gan wọn ò rò tí ọ̀rọ̀ yóò padà dì lẹ́yìn wọ̀ọ̀la nínú ayé àwọn ọmọ. Torí mo jókòó, mo rò ọ̀rọ̀ yìí dáadáa pé pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́tùn lósì yìí, kí ni n tójú àwọn ọmọ yìí ò mọ̀ rí? Ṣé ládùúgbò ni? Nílé ìwé tí wọ́n ń lọ ni? Àwọn tí wọ́n ti mọ àwọn ọmọ yìí, tí wọ́n ti mọ̀ wọ́n mọ́ pé bàbá àwọn ọmọ yìí nì, ìyá àwọn ọmọ yìí nì. Irú kí lẹ lérò wípé wọ́n máa face ní school tí wọ́n bá lọ àbí ní àdúgbò èyí tí wọ́n bá wà? Ẹ wá jẹ́ ká worú trauma èyí tí àwọn ọmọ yìí tí wọ́n máa go through nílé àti ní school. Eléyìí gan ṣe kò tó lọ́tọ̀. Ìyà táwọn ọmọ ọlọ́mọ tí wọn ò mọ̀ dí, òun làwọn ọmọ yìí ò máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí n tèmi tiẹ̀ wà tó ń fún mi ní concern òun leléyìí. Irú condition wo òun ni àwọn ọmọ yìí ó wà? Àwọn ọmọ ẹnjiníà Hakeem àtàwọn ọmọ Sisi Alagbo. Ẹ wá wo ìyá Ikemọ. Ẹ wo ohun tóun náà máa go through pẹ̀lú àwọn ọmọ yìí, àwọn tí wọn ò mọwọ́, tí wọn ò mẹsẹ̀. Àbí ṣé ìyá Ikemọ àtàwọn ọmọ rẹ̀ ṣáwọn náà wà involve nínú gbogbo ọ̀rọ̀ tí à ń sọ yìí ni? Ṣé bí jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó? Ṣé bí bàbá tí ò ní rònú òun ló wá kó gbogbo wàhálà yìí tó kó bá àwọn ọmọ? Torí nígbà míì tá a bá ń wo àwọn àwà míì kì í ṣe nítorí tiwa nìkan.
àjàjà wa tá a bá ti mọ̀ wípé a ti ṣàbíamọ àti bímọ sílé ayé, kò sí gbogbo ìwà tá a bá wò bí ò ṣe ní tẹ̀ lórí àwọn ọmọ tá a bá bí kalẹ̀. Ẹ̀yin náà wá wò ó. Torí tí n bá ro ọ̀rọ̀ yìí, àwọn ọmọ yìí àánú wọn mọ̀ ṣe mí gan. Ẹ̀yin ẹ wá wò ìyà tí wọn ò mọ̀dí, tí wọn ò mọ́wọ́, tí wọn ò mẹsẹ̀. Ẹ wá worú wàhálà táwọn òbí wọn tí wọ́n kó lé wọn láyà báyìí. Àmọ̀ràn mi ni wípé kí gbogbo abiyamọ ayé gẹ́gẹ́ bí Sisi Alágbo bó ṣe sọ tó ti wá jáde láti wá apologize pé kí wọ́n dáríjì arábìnrin yìí. Ṣùgbọ́n àwọn fídíò tó ti wà ń tà yìí, bó ni wọ́n ṣe fẹ́ kó kúrò lẹ̀. Ìdáríjì náà ni, àbí? Bẹ́ẹ̀ sì ni ó ní k'Ọlọ́run dáríjì òun. Ẹ jẹ́ kí gbogbo ayé, ẹ jẹ́ ká dáríjì Sisi Alágbo. Àwọn tó ń bú wọn, ẹ má jẹ́ ká bú wọn mọ́. Ẹ má jẹ́ ká bú Sisi Alágbo, ẹ má jẹ́ ká bú Engineer Akeem mọ́ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Àbí ṣé ó dìgbà tí àwọn ará bí ìtàn bá lọ para wọn? Ẹ jẹ́ ká ní sùúrù níbi tọ́rọ̀ dé dúró yìí. Bẹ́ẹ̀ ni, torí wípé gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀. Gbogbo wa là ń ṣẹ̀ tá a sì ń tọrọ dáríjì lọ́wọ́ Elédùà. Kò ti torí ẹ̀ kó lóun fẹ́ sọ wá nù àbí òun fẹ́ pa wá, àbí gbogbo bá a ṣe ń dẹ́ṣẹ̀ tó náà tá a sì ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kó ti torí rẹ̀ kó lóun ò ní ṣe fún wa. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo fẹ́ rọ àwọn èèyàn, mo fẹ́ bẹ̀ wọ́n ni pé ẹ jẹ́ ká dáríjì Sisi Alágbo níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Torí wípé kí ni? Depression is real o. Depression is real. Ẹ má jẹ́ kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lọ gbé nǹkan jẹ. Kí ọ̀rọ̀ yìí kó mú àtún wá fẹ̀ ju bí ọ̀rọ̀ yìí ṣe wà lọ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jèbù rẹ́. Ẹ jẹ́ ká dáríjì wọ́n. Ẹ jẹ́ ká ceasefire níbi tí ọ̀rọ̀ yìí dé dúró. Àmọ̀ràn mi lélẹ̀ fún àwọn èèyàn. Kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí?